So ǹjẹ́ ẹ tiẹ̀ tilẹ̀ mọ̀ pé púpọ̀ lára àwọn òṣèré tíátà ìyẹn àwọn òṣèré ilẹ̀ Yorùbá tí gbogbo wa mọ̀ àti àwọn olórin ni wọ́n jẹ́ ìbejì tí àwọn mìíràn tiẹ̀ tún jẹ́ ẹ̀jẹ̀ kan náà tí wọ́n sì jọ ń ṣe eré papọ̀. So ẹ̀yin ènìyàn wa nílé, ẹ rọra bá mi fìdílé nǹkan kí n máa gbé yín débẹ̀ lẹ́sẹẹsẹ. Màá máa dárúkọ àwọn márùndínlógún òṣèré àti olórin tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ kan náà tí wọ́n sì jẹ́ ìbejì. Ẹni àkọ́kọ́ tí màá máa sọ̀rọ̀ nípa rẹ̀ òun ni Ọdúnladé Adékọ́lá àti Jethro Adékọ́lá. Ọdúnladé Adékọ́lá jẹ́ òṣèré gbajúgbajà ilẹ̀ Yorùbá tí gbogbo wa mọ̀, tí ó sì jẹ́ akíkanjú ọkùnrin, tí ó sì tún jẹ́ adẹ́rìn-pòṣónú nínú iṣẹ́ òṣèré tíátà ilẹ̀ Yorùbá. Ọdúnladé Adékọ́lá, àkan lára àwọn eré tí ó ṣe, màá máa dárúkọ mẹ́rin lára àwọn eré tí ó ṣe. Ó ṣe Sunday Dagboru, ó ṣe Sunday ọmọ àdúgbò, Àṣírí Gómìnà àti Sàámú Alájọ. Àwọn eré yìí gan ló tún jẹ́ kí àwọn ènìyàn kí ó fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. So Jethro Adékọ́lá, ìyẹn tí ó jẹ́ àbúrò rẹ̀ tí wọ́n sì jọ jẹ́ ẹ̀jẹ̀ kan náà, bàbá kan náà àti ìyá kan náà òun ni ó bí wọn. Jethro Adékọ́lá tí gbogbo wa náà mọ̀, ó jẹ́ ẹni tí àwọn ènìyàn fẹ́ràn, tí ó sì jẹ́ gbajúgbajà òṣèré, tí ó sì máa ń kópa nínú eré tí Ọdúnladé tí ó bá ṣe. Ọ̀kan lára eré tí Ọdúnladé ṣe òun ni Sàámú Alájọ. Níbi Sàámú Alájọ yẹn náà láti rí Adékọ́lá Jethro tí òun náà sì kópa nínú eré náà. Adékọ́lá Jethro ó jẹ́ ẹni tí ó ní sùúrù nínú iṣẹ́ òṣèré. Lótìtọ́ àti lódodo, a ó rí wípé Ọdúnladé Adékọ́lá òun jẹ́ adẹ́rìn-pòṣónú tí nínú òṣèré ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n àbúrò rẹ̀ ìyẹn Jethro Adékọ́lá ó jẹ́ onísùúrù. Lótìtọ́ àti lódodo, Adékọ́lá Jethro òun náà jẹ́ akíkanjú tí ó sì ń tọpasẹ̀ Ọdúnladé Adékọ́lá, tí ó sì jẹ́ wípé wọ́n jọ ń ṣeré papọ̀, ṣùgbọ́n bí oníkálùkù wọn ṣe ń ṣeré, ipa tí oníkálùkù wọn sì ń kó ó yàtọ̀tọ̀ sí ara wọn. So ẹ tún bá mi fìdílé nǹkan. Ẹnì kejì tí màá tún máa mú wá sí etí ìgbọ̀yín òun náà ni Kúnlé Afọláyan àti Gabriel Afọláyan. Kúnlé Afọláyan àti Gabriel Afọláyan jẹ́ ẹ̀gbọ́n tàbúrò tí wọ́n sì jẹ́ ẹ̀jẹ̀ kan náà. Tí a bá wá sọ̀rọ̀ nípa Afọláyan family, ìyẹn ẹbí Afọláyan, kò sí bí a ò ṣe ní dárúkọ Gabriel Afọláyan. So Kúnlé Afọláyan òun náà jẹ́ òṣèré tíátà ilẹ̀ Yorùbá tí àwọn ènìyàn mọ̀ dáadáa. Ó jẹ́ òṣèré tíátà ilẹ̀ Yorùbá káàkiri orílẹ̀-èdè tí gbogbo àwọn ènìyàn sì fẹ́ràn dáadáa, tí ó sì jẹ́ gbajúgbajà. So Gabriel Afọláyan náà òun náà jẹ́ òṣèré tíátà, ìyẹn gbajúgbajà òṣèré tí gbogbo àwọn ènìyàn sì fẹ́ràn. Yàtọ̀ sí pé ó ń ṣeré, ó tún jẹ́ olórin tí ó máa ń kọrin, yàtọ̀ sí pé ó ń ṣeré lọ́wọ́ ìgbà tí ó bá wù ú, tàbí lọ́pọ̀ ìgbà a máa rí wípé ó jẹ́ olórin. Ìgbà mìíràn tí Gabriel Afọláyan tí ó bá wà, tí ó bá ń ṣeré lọ́wọ́, a ó rí wípé Kúnlé Afọláyan òun máa ń wà lẹ́yìn àwọn tí wọ́n ń ya àwòrán, tí wọ́n sì jẹ́ wípé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn láti
rí i dájú wípé wọ́n ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́ tí wọ́n ń ṣe. tó ẹnì kẹta tí màá máa mú wá sí etí ìgbọ́ wa òun náà ni Ọlámídé àti DJ Anymoney. Ọlámídé àti DJ Anymoney wọ́n jẹ́ gbajúgbajà olórin tí gbogbo ènìyàn mọ̀, tí wọ́n jẹ́ olórin hip hop tí gbogbo àwọn ènìyàn mọ̀, tí wọ́n sì jẹ́ ẹ̀jẹ̀ kan náà, tí wọ́n jẹ́ tẹ̀gbọ́n tàbúrò. Ẹni àkọ́kọ́ tí màá kọ́ sọ̀rọ̀ lórí rẹ̀ òun ni Ọlámídé. Ọlámídé jẹ́ olórin hip hop tó máa ń kọ hip hop tó sì máa ń rap tí àwọn ènìyàn sì fẹ́ràn dáadáa. Màá dárúkọ àwọn orin rẹ̀ kan tí ó kọ. Ọ̀kan lára àwọn orin wọn ni tí ó kọ ni wò ó bọ̀bọ̀ mo ti gbaná, tí gbogbo àwọn ènìyàn sì gba wèrè orin náà, tí gbogbo àwọn ènìyàn gbà á, tí ó sì tún ní ẹ̀bùn tí àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀. Ó sì tún kírètì platform kan tí ó pè ní Yahoo Boy No Laptop tí ó sì jẹ́ olùdásílẹ̀ rẹ̀. Àbúrò rẹ̀ ìyẹn DJ Anymoney òun náà jẹ́ gbajúgbajà olórin tí ó sì máa ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orin tí Lámìdé bá ṣe. Tí Ọlámídé náà tí òun náà sì máa ń rí i dájú wípé àwọn jọ fọwọ́sowọ́pọ̀ láti ṣe àṣeyọrí lórí orin tí wọ́n bá ṣe. Ẹnì kẹrin tí màá máa mú wá sí etí ìgbọ́ wa òun náà ni Ṣọlá Kòsọ́kọ́ àti Bídèmí Kòsọ́kọ́. A ó rí wípé Ṣọlá Kòsọ́kọ́ òun ni màá kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀, àti Bídèmí Kòsọ́kọ́ wọ́n jẹ́ tẹ̀gbọ́n tàbúrò tí wọ́n sì jẹ́ ẹ̀jẹ̀ kan náà. Ṣọlá Kòsọ́kọ́ ó jẹ́ onísùúrù nínú eré tí ó sì jẹ́ gbajúgbajà òṣèré ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn ènìyàn sì fẹ́ràn púpọ̀. Bídèmí Kòsọ́kọ́ òun náà jẹ́ òṣèré tíátà tí ó ní ẹ̀bùn tí àwọn ènìyàn náà sì gba tiẹ̀. Tí àwọn òṣèré tí à ń sọ yìí tí wọ́n sì jẹ́ tẹ̀gbọ́n tàbúrò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gò tí ẹ wulẹ̀ mọ̀ wípé ẹ̀jẹ̀ kan náà ni wọ́n jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò. Ẹnì karùn-ún tí màá máa mú wá sí etí ìgbọ́ wa òun náà ni Níníọlá àti Tẹ́níọlá. Níníọlá àti Tẹ́níọlá wọ́n jẹ́ ẹ̀jẹ̀ kan náà. Ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ̀rọ̀ lórí rẹ̀ òun ni Níníọlá. Níníọlá jẹ́ gbajúgbajà olórin tí ó sì jẹ́ ẹni tí àwọn ènìyàn fẹ́ràn. Tẹ́níọlá náà òun náà jẹ́ alágbára àti gbajúgbajà olórin tí àwọn ènìyàn náà fẹ́ràn, tí ó sì tún jẹ́ ẹni tí ó máa ń kọ ìtàn, ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní storyteller. Wọ́n jẹ́ ẹ̀jẹ̀ kan náà ní ìdílé kan náà tí wọ́n sì jọ dàgbà papọ̀, tí wọ́n sì jọ fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ìlépa wọn ní rere kí ó jẹ́ àṣeyọrí. Ẹnì kẹfà tí màá máa mú wá sétí ìgbọ́ wa àwọn náà ni Fúnkẹ́ Akíndélé àti Kógà Akíndélé. Gẹ́gẹ́ bí o bá ṣe mọ̀ wípé Fúnkẹ́ Akíndélé ó jẹ́ gbajúgbajà òṣèré ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn. Ó jẹ́ film producer, ó jẹ́ director tí ó sì jẹ́ akínkanjú obìnrin. Lọ́pọ̀ ìgbà tí Fúnkẹ́ Akíndélé bá ń ṣe eré, a máa ń rí Kógà Akíndélé náà tí ó jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n jọ máa ń ṣeré papọ̀. Ọ̀pọ̀ ìgbà ni Kógà Akíndélé tí ó ń ṣiṣẹ́ as director fún Fúnkẹ́ Akíndélé. Ẹnì keje tí màá máa gbé sétí ìgbọ́ wa òun náà ni Mike Afọlárìn àti Tóbi Bákàrè. Lótìítọ́ Mike Afọlárìn àti Tóbi Bákàrè wọ́n jẹ́ ẹ̀gbọ́n tàbúrò, wọ́n sì jẹ́ òṣèré nínú eré tíátà tí wọ́n sì jẹ́ gbajúgbajà. Màá kọ́kọ́ sọ̀rọ̀ lórí Tóbi Bákàrè. Tóbi Bákàrè náà jẹ́ òṣèré tí àwọn ènìyàn fẹ́ràn tí ó sì máa ń ṣe eré. Nínú ọ̀pọ̀lọpọ̀ eré
ni ó sì tún máa ń fi ara hàn. Ẹnì kejì tí màá tún sọ̀rọ̀ rẹ̀ òun ni Mike Afọlárìn, tí ó jẹ́ ọmọ kékeré tí àwọn ènìyàn tí ó sì ní ẹ̀bùn tí àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀ jọjọ, tí òun náà sì tún máa ń ṣe eré. Ṣùgbọ́n bí oníkálùkù wọn ṣe ń kópa nínú eré ó yàtọ̀ sí ara wọn. Tó ẹnì kẹjọ tí màá máa mú wá sí etí ìgbọ́ wa òun náà ni Ẹniọlá Àjàó àti Lọ́ládé Búsàrí. Ẹniọlá Àjàó jẹ́ gbajúgbajà òṣèré tí ó sì jẹ́ ẹni tó máa ń gbéré jáde tí àwọn èèyàn ò tiẹ̀ mọ̀ pé ìbejì ni. So Ẹniọlá Àjàó gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó jẹ́ gbajúgbajà òṣèré ilẹ̀ Yorùbá tí ó sì tún jẹ́ film producer and film director. So ẹnì kejì rẹ̀ òun Lọ́ládé Búsàrí, òun jẹ́ ẹni tí ò tiẹ̀ fẹ́ràn wàhálà rárá. Lọ́pọ̀ ìgbà ó máa ń ṣe nǹkan rẹ̀ lọ́tọ̀ tí ò sì fẹ́ kí gbogbo ènìyàn ó tiẹ̀ dámọ̀ rárá. Ẹniọlá Àjàó àti Lọ́ládé Búsàrí wọ́n jọra wọn tẹnutẹnu tí èèyàn tiẹ̀ sì lè tètè dá wọn mọ̀ wípé ta ni Táyé ta ni Kẹ́hìndé, àti ẹ̀ lè dá Ẹniọlá Àjàó mọ̀ yàtọ̀ sí Lọ́ládé Búsàrí nítorí wípé wọ́n jọra wọn tẹnutẹnu. Tó ẹnì kẹjọ tí màá máa mú wá sí etí ìgbọ́ wa òun náà ni Táíwò Arómókùn àti Kẹ́hìndé Arómókùn. A ó rí wípé Táíwò Arómókùn jẹ́ gbajúgbajà òṣèré. Ẹni tí màá kọ́kọ́ máa sọ̀rọ̀ lórí rẹ̀ òun náà ni Táíwò Arómókùn. Ó jẹ́ gbajúgbajà òṣèré tí gbogbo àwọn ènìyàn sì fẹ́ràn, tí ó sì jẹ́ akínkanjú obìnrin. Ẹnì kejì tí màá máa sọ̀rọ̀ rẹ̀ náà ni Kẹ́hìndé Arómókùn. Kẹ́hìndé Arómókùn òun fẹ́ràn láti máa dá nǹkan tiẹ̀ ṣe lọ́tọ̀, tí ó sì fẹ́ràn wípé kí ẹnikẹ́ni kí ó tiẹ̀ mọ̀ rárá nítorí wípé ó fẹ́ràn láti máa dá nǹkan tiẹ̀ ṣe lọ́tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n ìbáṣepọ̀ tó wà láàrin Táíwò Arómókùn àti Kẹ́hìndé Arómókùn ó dán mọ́rán tí wọ́n sì jọra wọn tí ẹ ò tiẹ̀ lè dá ọ̀kan yàtọ̀ sí èkejì. Tó ẹnì kẹwàá tí màá máa mú wá sí etí ìgbọ́ wa àwọn náà ni Kẹ́hìndé Bánkọ́lé àti Táíwò Bánkọ́lé. Ẹni àkọ́kọ́ tí màá máa dárúkọ rẹ̀, Kẹ́hìndé Bánkọ́lé jẹ́ òṣèré tíátà tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn, tí ó sì jẹ́ ẹni tó tún máa ń model. Tó ìkejì rẹ̀ ìyẹn Táíwò Bánkọ́lé, òun náà jẹ́ gbajúgbajà tí àwọn ènìyàn fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ó fẹ́ láti máa ṣe nǹkan tirẹ̀ lọ́tọ̀ tí kò sì fẹ́ kí àwọn ènìyàn kí ó tiẹ̀ mọ ohun tí ó ń ṣe. Tó ẹni kọkànlá tí màá máa mú wá sí etí ìgbọ́ wa òun náà ni Àrẹ̀mú Afọláyan àti Mojí Afọláyan. Àrẹ̀mú Afọláyan jẹ́ òṣèré gbajúgbajà tí gbogbo wa mọ̀ dáadáa, tí àwọn ènìyàn sì fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Tó ẹnì kejì Mojí Afọláyan òun náà jẹ́ òṣèré tíátà tí ó sì ń kópa nínú eré lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀. Ẹnì kejìlá òun náà ni Múkàrè àti Lásùnrè. Múkàrè ó jẹ́ ẹni tí ó ní ìrẹ̀lẹ̀ tí ó sì jẹ́ adarí eré tí òun náà sì máa ń ṣe eré jáde. Mófìrè òun náà jẹ́ òṣèré tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn. Tó ẹnì kẹtàlá tí màá máa sọ òun náà ni Davido àti B-Red. Davido àti B-Red, a ó rí wípé Davido òun jẹ́ olórin hip hop. Davido àti B-Red yìí ẹ̀gbọ́n àtàbúrò òun ni àwọn méjèèjì jẹ́, ṣùgbọ́n wọn kì í ṣe ẹ̀gbọ́n àtàbúrò lásán o, wọ́n fẹ́ràn ara wọn dénúdénú tí àwọn ènìyàn sì fẹ́ràn wọn lọ́pọ̀lọpọ̀. Davido òun náà jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà olórin tí gbogbo àwọn ènìyàn mọ̀. B-Red òun náà jẹ́ gbajúgbajà tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa. Tó
ẹnì kẹrìnlá tí màá máa mú wá sí etí ìgbọ́ wa òun náà ni Ṣẹ́gun Ògúngbè àti Bọ́lájí Ògúngbè. Ṣẹ́gun Ògúngbè àti Bọ́lájí Ògúngbè wọ́n jẹ́ tẹ̀gbọ́n tàbúrò tí wọ́n sì fẹ́ràn ara wọn dénúdénú. Ṣẹ́gun Ògúngbè òun jẹ́ òṣèré Yorùbá tí òun náà sì jẹ́ ẹni tí ó ń gbé fíìmù jáde tí ó sì ń darí eré tí gbogbo àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Bọ́lájí Ògúngbè òun náà jẹ́ òṣèré Yorùbá tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn tí ó sì jẹ́ gbajúgbajà tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Tó ẹnì karùndínlógún tí màá máa gbé sí etí ìgbọ́ wa òun náà ni Àníkẹ́ Àmì àti Juliet Jàtó. Àníkẹ́ Àmì àti Juliet Jàtó wọ́n jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò lábala ti ìyá tí àwọn ènìyàn tiẹ̀ mọ̀ wípé tẹ̀gbọ́n-tàbúrò ni àwọn méjèèjì jẹ́. Àníkẹ́ Àmì àti Juliet Jàtó wọ́n jẹ́ gbajúgbajà òṣèré tí àwọn ènìyàn fẹ́ràn wọn tí wọn ò tiẹ̀ jẹ́ kí àwọn ènìyàn ó fura wípé ẹ̀jẹ̀ kan náà ni wọ́n. Wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú tí wọ́n sì jọ ń fọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́. Tó ẹ̀yin ènìyàn wa nílé, ilé yìí náà la ní ká mú wá sí etí ìgbọ́ gbogbo wa. Tó ẹ̀yin náà ẹ bá wa tẹ like lábala ìkànnì yìí o. Tó ó dàbọ̀.